ẹjọ́ kìíní kan ló ṣe mí ní kàyéfì. Kí ló dé tó jẹ́ wípé Islam wá di ẹ̀sìn tó jẹ́ wípé kò wá fẹ́ sí nǹkan tá a lè pè ní àlàáfíà nínú Islam? Kí ni ká ti pè é? Nígbà tó sọ wípé mo kàn wo fídíò kan lánàá ni, láti bí around evening time ní ìrọ̀lẹ́ àná. Wọ́n bá sọ wípé àfáà kan ó ń bọ̀ láti hajj pé wọ́n arrest ẹ̀. Ibi àwọn ní kàńtà pẹ̀lú àfáà kan ṣá. Ẹjọ́ ṣé Islam nìyẹn? Nígbà tó bá di wípé Mùsùlùmí ó ń fi ọlọ́pàá gbé Mùsùlùmí ẹgbẹ́. Èèyàn ń bọ̀ láti hajj ilé Ọlọ́run. Ó lọ Mẹ́kà, ó ń bọ̀, ó lọ sí hajj. Yóò ti wò pé òkè o, tóun bá sọ̀kalẹ̀ o, àwọn máa lọ Jùmátì, wọ́n wọ Jímọ̀ ọjọ́ yẹn, wọ́n lọ Jùmọ̀. Ó wá di wípé ẹni kí wọ́n lọ gbé la ilaha illallah. Ọlọ́run àwọn èmi ò kí ń sáfà náà. But ó yẹ ká sọ, ṣé Islam là ń practice yẹn? Sálàáfíà nìyẹn? Ṣé àwòkọ́ṣe ànábì náà nìyẹn? Nígbà tó wá di wípé àwọn fáànì irú nǹkan báyìí náà ti ń ṣẹlẹ̀. Ó kù díẹ̀ káàtó. Àkọ́kọ́, ẹ̀yà kankan náà ní yín. Ẹ̀ẹ̀kejì, ẹ tún jọ jẹ́ Mùsùlùmí sí Mùsùlùmí. Ó ga gan o. Because tí ó bá rí bẹ́ẹ̀ ni, èèyàn ń bọ̀ láti Mẹ́kà, ẹ̀dẹ̀ target ẹ̀dẹ̀ ni kí wọ́n lọ gbé. Ó yóò ṣe àwọn nǹkan kan àbí nǹkan báyẹn. Kò sí bẹ́ẹ̀ tó bá ṣe òkú tí yóò lè ṣẹ̀. Ó ṣe jẹ́ Mùsùlùmí ẹgbẹ́ onífẹ́ ni. Ẹ dáhùn sọ yìí kò pààyàn fine, kò dẹ̀ rape, kò sí rapist, kò sí. So, ṣé Islam lílé ìwọ lọ? Ṣé eléyìí gan ṣé ó bu ìkún Islam ni àbòtánì sí image Islam? Sí nǹkan tí ànábì tó kọ́ wa nìyẹn? Sí nǹkan tí ànábì fẹ́ yẹ ká practice nìyẹn? Ìṣàlẹ̀ nílẹ̀ Yorùbá yìí, ọwọ́ sí gan o. Ó ń bọ̀, ẹ̀dẹ̀ ni kí wọ́n gbé. Ẹ tó ní kí wọ́n gbé. Ó yẹ kó ti yẹ kó ṣe kíni, kọ́ lọ mọ bí Ọlọ́run pé kọ́ lọ́run ṣe kíni, torí ó sì ẹ̀ṣẹ̀ dá sọ́nà ọba. Tó wá jẹ́ pé okay, a ṣe gbọ̀ngbà kan, a sọ pé àwọn olórin ayé pé àwọn olórin ń jà o, wọ́n ń ṣe o. Nígbà yẹn àwọn ní tí èèyàn méjì bá ń jà, àfáà ni ó parí ẹ̀. Nígbà náà àwọn olórin ló ń jà yẹn, àfáà ń jáde, ẹ bá wọn ṣètò ẹ̀. Wọ́n tó wá di pé àfáà náà méjì báyìí wọ́n ń jà báyìí, tá fi bá yẹn parí ẹ̀. Wọ́n tó wá di pé àfáà méjì ń bára wọn jà pé àwọn ọlọ́pàá gbéra wa, ta ló fẹ́ parí ẹ̀? Ṣé Islam náà nìyẹn? Sáwọ̀ kọ́ṣe náà nìyẹn? Ṣé nǹkan táwọn bí gbé wá náà nìyẹn? Ìwọ́n láti rí pé káwọn àfáà méjì kan máa búra wọn. Eléyìí oní kíní kan ni, eléyìí ò ṣe kíní kan, èsì kíní kan, ẹ mọ̀ sọ àìsí ara yín. Tẹ bá àìsí ara yín tó yẹ kẹ́ ẹ pera yín sí kọ̀rọ̀, kẹ́ bára yín sọ̀rọ̀. Irọ́ ẹ gbé sí ìta, ẹ bẹ̀rẹ̀ sí blast ara yín. Inú Islam ilẹ̀ Yorùbá yìí náà ni. Wọ́n ti sọ pé àwọn Haúsá pọ́ǹkì tó. Bá ṣe ní orí ìran. Tá rí àwọn Sàlàfíyà nínú àwọn Haúsá, tá rí oní Súnà àbí oní Súfí nínú wọn. Tẹ bá lọ́dọ̀ àwọn Haúsá báyìí, tó ń bára wọn sí, tó ń bá wọn jẹun papọ̀ ni. Bí mi ṣe kéré ètò yìí ní Sábó mo láwọn Haúsá tó jẹ́ wípé oní Súnà wà nínú wọn, Súfí wà nínú wọn. Wọ́n jọ mọ ẹdú báyìí, wọ́n jọ mọ ẹdú bìlókùn báyìí. Tán bá jọ ló ń jẹun, wọ́n jọ jẹun papọ̀. Wọ́n yìí tó àsìkò bí wọ́n fẹ́ kírun, eléyìí sọ wípé táìmù tòun lélẹ́yìí ó lọ kí. Ìkejì ó sì dúró pé àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ní àwọn lọ kírun. Tí náà bá fẹ́ lọ kí tiẹ̀ bí mosque tóun fẹ́ lọ kírun, táìmù tiẹ̀ ó yàtọ̀, tó fẹ́ lọ kírun tiẹ̀. Tó bá bèèrè yẹn náà yóò ní àìjókòó dè. Kò sí lọ́dọ̀ Yorùbá, wọ́n mọ búra wọn ni. Àwọn kíní kan ẹlẹ́bọ, àwọn kíní kan sí kíní kan, àwọn orúkọ tí ò dá wọn tag ara wọn. Ó yẹ kí
there should be a bylaw tó máa guide kí n pé tọ̀ àfáà tí ò bá ti lè jáde kó ṣe wáàsí gidi tí èèyàn kẹ́kọ̀ọ́ ń bẹ̀ kó má wulẹ̀ jáde kó fẹ́ máa bú yẹn nígbà tó ń bá ti lè fi bí èèyàn méjì jófin ẹni pé pàpà mi ìtàn ẹgbẹ́ lómi nínú àwọn àfáà yẹn ọkàn gbọ́ lárúbáwá ni kò lẹ́bùn pé bóyá kó ṣe wáàsí bọ̀tò òun náà fẹ́ràn pé àwọn gbọ́lárúbáwá náà ń jẹ́ kí n hàn so yóò àmọ́ sọ àìdá àwọn èèyàn yòókù yóò mọ sọ káàkiri bẹ́ẹ̀ nìkan náà ni wọ́n sọ ń jó ni pé ẹnìkan ọ̀tọ̀ sáàdùà náà kì nìkan sí nǹkan tí ànábì ní ká particularize nìyẹn sísítàmù tí ànábì gbé wá nìyẹn nílẹ̀ Yorùbá sóò ni wọ́n ṣe sísítàmù tí ànábì particularize yẹn sóò ni wọ́n practice nílẹ̀ Yorùbá yìí kò wá sífẹ̀ẹ́ èèyàn bọ̀ láti Mecca it's a great offence ẹ̀yẹ̀ lọ mú tábà wọ́n dáadáa àwọn ọlọ́pàá tó lọ mú yẹn náà o mùsùlùmí náà ni ó jẹ́ o ẹ wá ní ó ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan ẹni kó ṣe sọ́ọ̀rì kò lè ṣe sọ́ọ̀rì ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ kó délé tó bá ṣe ìdílé àti pé kí ló wà ń bẹ̀ tí àáfà àtàáfà tí wọn ò lè parí ìjà láàrin àwọn pé tọ̀ nígbà tí wọ́n tó wá gbé ànádá bóyá ọlọ́pàá tó bá tó gbé wọ ọbẹ̀ ṣégbà yẹn ni láìláìlàlá mo sọ nílẹ̀ Yorùbá yìí o mi ò sọ ìlú bùnmí o nílẹ̀ Yorùbá yìí o tó wá pé bó bá sọ pé o máa sì dájọ́ pé Ọlọ́run ò fẹ́ síjú àánú wò yàn rárá tó fẹ́ síjú àánú wò yàn rárá tó fẹ́ dájọ́ nọ́mbà tó náà tó pé kò fẹ́ síjú àánú wò rárá àtàfà àtọmọ ilé kíú àti ọkùnrin àti obìnrin àtọ́tọ́ jẹ́ oníṣùnà àti ọjọ́ jẹ́ súfí o gbogbo fátọ́ rẹ̀ pátápátá tá bá rí èèyàn tẹ́ǹtọ́ wà lùjẹ́ náà ṣe sí ni àwọn ìpínlẹ̀ bá dáa ń wí ọba láàánú ni tó bá mú nǹkan tẹ́dà bá ṣe ní ọdún bá fẹ́ mọ́ fi ló máa fi máa mú yẹn ni nǹkan ó ti bàjẹ́ gan kò tó bá láàánú lọ náà ọba tó bá pọ́ fẹ́ mú tó pé kò fẹ́ pítì kò fẹ́ ṣàánú fún yẹn yóò lè o ṣé àwọn tó pẹ̀lú àníṣùn tó yẹ pé ìwọ̀ ló dání lákàntì olówó dání ó ń bẹ lọ́wọ́ ẹ̀ ebi ń pa ọmọ ẹ̀yẹ́ ebi ń pa aládùúgbò ẹ̀ tó ọ̀dẹ̀ mọ̀ ìwọ̀dẹ́ ló dání ò fún àáfà ọ̀dẹ̀ pé láàfà ọ̀dẹ̀ ọ̀sùn lárúbá ọ̀sẹ̀ gbogbo ẹ̀ ibi ọmọ pa ònílé ẹ̀pù sí nǹkan tánà bí gbé wá nìyàn níbi tó yẹ pé wọ́n tó pé tẹ́nìkan bá lọ pé òun nígbà náà bí ògbìn kan tó bá nílé yóò gbé kalẹ̀ wọ́n tó yẹ pé rárá àdúgbò ẹ̀ tó jẹ́ mùsùlùmí jẹ́ wọn tó yẹ pé torí pé ó fẹ́ sanwó skul ọmọ ẹ̀kọ́ skul ọmọ ẹ̀sán ìwọ̀dẹ́ ní owó tó pọ̀ lákàntì olówó tó pọ̀ lákàntì ò lè fún ọmọ tó pé tọ̀ èmi ò bóyá ànábì o bóyá ó sì fowó dọ́mọ ni ìyẹn fàdé kó sọ pé tọ̀ nígbà tánà bí tó kú tán wọnú ilé ẹni wọn bá nǹkan kan ju tìrú àwọn kankan tán bá nìyẹn táwọn máa lọ àfáwọn lọ wà pàǹtí àfáàmì báyìí thousand of naira lọ wà ń bẹ sí Islam náà nìyẹn irú àwọn súnà báyẹn wọn ò wó lọ́dọ̀ ànábì irú àwọn kan báyẹn wọn wà pọ̀ sí ẹ̀wọ̀ àwọn tó yẹ pé tọ̀ wọ́n rí wípé ẹ̀ǹkan tó lè ti kán ní wọ́n sọ wádìí pé ẹ̀ ń fún ọlọ́pàá ẹ̀ fi ń gbéra yín it's very bad nǹkan tí ò dáa ni because tó bá di wípé àfáà tàfà ń bára wọn jà ta ló fẹ́ pààyẹ́ láàrin àfáà ẹlẹ́yìn làrọ̀ lọ́wọ́ bá yẹn lẹ́yìn ni àròlé àwọn ẹbí lórílẹ̀ ẹlẹ́ẹ̀kéwú ẹlẹ́yìn ọlọ́wọ́ bá yé yín ọlọ́wọ́ bá yé yín ẹkéwú ẹ mọ̀ tí iná nǹkan tí ò yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí là ń bá lọ́wọ́ yín ọlọ́pàá fi lọ gbé èèyàn tó ń bọ̀ láti Mẹ́kà mi ò gbọ́ rí láyé mo ti gbọ́ kékeré ètò ó tún wá bèèrè kan àwọn èèyàn pé ẹ gbọ́ rí wọ́n láwọn ò gbọ́ rí it's a bad something it's very bad ẹjọ́ tó bá di pé àwọn ọ̀dọ́ ẹlẹ́sìn yẹn tó wá ń sọ̀rọ̀ tán mẹ́nu bá Islam dàpọ̀ ìtẹ́yẹn gan ṣe gan tí ẹbú yìí fún Islam ní abẹ́ yìí ẹ̀tánìṣì ẹ̀ ọ̀sẹ̀ ẹ̀yìn ni ó ṣe kinní kan ni àwọn ọmọ tí wọ́n bá ṣe kinní kan ni so yẹ kó rí bẹ́ẹ̀ and again mo ní àpò there must be ó yẹ kí ìjọba àgbọ̀nba dá sí ìjọba ó yẹ kí ìwà Nàìjíríà dá sí ọ̀rọ̀ kinní yìí thank God ẹni tó wà tó jẹ́ president of Nigeria Yorùbá ni and also that person is what Muslim ni wọ́n kí wọ́n gbogbo àwọn àfáà yẹn kí wọ́n pè wọ́n kó kálukọ́ wọ̀ nù ẹni tó bá ti lè pé òun lè ṣe wáàsí gidi kó ṣe wáàsí kárẹ́ kọ̀ọ̀kan mi tó bá fi jáde tó bá kó bú yẹn ni tẹ́ ẹ bá fi jófin
under law tó bá pé báyìí lọ́wọ́ wà tó bá ti dófin ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni ó bá kó gbá wọlé ẹlòmíì kò ní òye kó jókòó kó ronú kó nǹkan tí ṣe àsìkò pẹ́ta fi ẹ̀ sí níta kó fi ṣe wáàsí kò ní ọ̀pọ̀ ọmọ sọ àṣìṣe ẹ̀dá kọ́ mọ mú àwọn nǹkan tí ó yẹ kó mú láti fi mọ́ da àlàáfíà ìlú oní ló wà nínú ẹlòmíì láwọn akọ ẹ̀wọ̀n mọ̀ sọ lárúbáwá gbogbo ìyẹn èdè lásán ni àwọn tó yẹ yí pé pé ìtọ́mọ̀ òjò kọ́ ka fátíà tàbí àbí sọ́tò ìkíláàsì kó fi kírun inú ẹ̀ sì dá ìwọ́n tó yẹ pé tọ̀ ó lóun lọ Saudi òun ẹlẹ́nu ẹ̀ tó pé tọ̀ òun lọ Saudi òun lọ inú ẹ̀ dá jùlọ Islam kọ́ nílé ìnà wọ́n á di wípé àwọn ọlọ́pàá gbéra wa kí ni gbogbo eléyìí kò dáa ẹ̀yin afáralẹ̀ Yorùbá ẹjọ́ ẹ pẹ́ra ẹ̀tún kí ní yìí kò lè mọ́ ilé ọba yìí ẹ̀ ń stay Islam ẹ̀ ń dójú ti Islam sí wọn ò sọ sánàbí nígbà ayé ànàbí ni sí wọn ò sí ànàbí nígbà ayé ànàbí ni ìyẹ́ bánàbí nígbà tí agbára dé tán ànàbí ìlú agbára yẹn ó lò ẹni àwọn ìyẹn ń bọ̀ láti ìlàìlà mi ò gbọ́ rí mo ti gbọ́n kékeré tó mi ò gbọ́ rí ẹsẹ̀ ní kí wọ́n lọ arrest ẹ̀ èwo lẹ fẹ́ gé níbẹ̀ èwo lẹ fẹ́ gé níbẹ̀ ẹni tí ó bá jíṣẹ́ tọ́tọ́ bóun fẹ́ jẹ́ àfà ó gbọ́dọ̀ ní àgbà mọ́ra ó gbọ́dọ̀ lè gba nǹkan mọ́ra ẹjọ́ gé ní dà kí ni benefit fẹ́ rí ní gbogbo yẹn mo wo fídíò kan náà ní bí last 2 weeks fídíò yẹn pín ẹlẹ́kọ̀ọ́ wọ́n ṣe ọ̀bọ̀n yẹn báyìí nínú mosque ni pé bí èèyàn ṣe lè di òkú tó kù bá kú bẹ́ẹ̀ ó ti máa perfect kò sẹ́ni tí ó bí èèyàn gan téèyàn ọ̀gbẹ́dẹ̀ wọn gan téèyàn bá wo fídíò yẹn gan ẹ̀rọ náà ó bá yẹn pé ha títóbi Ọlọ́run dàtẹ́ pàtàkì wáyé pé tó àwọn fídíò pé ìṣòro lágbájá ó ṣe kíní kan ẹ wá sọ ọ̀rọ̀ Ọlọ́run bá di kọ́mẹ́dì ẹ sọ di kọ́mẹ́dì láìláìláìlá ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá ohun tẹ́yìn bá ṣe láyé pátá Ọlọ́run bá ní ó rí àníyàn ní òǹkálukú tọ́ Ọlọ́run wà fún wa ìbá dáa kẹ́ ẹ ṣàtúnṣe kó tó pẹ́ jù orí ẹ̀yin àfáà náà ilẹ̀ ẹ̀sìn kí ni ẹ̀ ń dójú tì wá ẹ̀ ń dójú tì Islam ẹ̀ ń tàkùbùkù Islam kí ló dé kí ni ó ti wá le tó yẹn tọ́ Ọlọ́run bá wa tún Islam ṣe nílẹ̀ Yorùbá Islam ò ní bàjẹ́ o pẹ̀lú ògo Ọlọ́run wà pẹ̀lú wa tọ́ masala.